Audio Jungle. Kí Baba Lágége yìí kí ẹnìkan wá jáde ó lóun lọ jámíà ó gba dòkítórà ó kú ńbẹ̀ tún bọ́ sípò pòfẹ́sọ̀ ó wá ní Baba Lágége ọmọ kéwú ó ya wèrè. Ọ̀sìwí Kọ́dà ìrẹ́ni tí ó wò sàn. Àsálẹ̀ ìmọ̀kan ni ọ́ aṣọ ọmọ kéwú kí wá ní fáàrí táwọn bàbá rẹ̀ ó fi ọ ṣe pé àwọn bí ọmọ tó lóun jà fà tí ọmọ tí ń pè láàfà tí ọmọ tó lóun ní mímọ̀ tí ọmọ mímọ̀ ẹnu àìdá onímọ̀ màún tó fi lè pèrò ń dá ìmọ̀ kan àìdá màún gan jáhálù ní fún ọ ó ń já ipò ọmọ nǹkan kan nù ni. Man lam ya'rif al-mudira la ya'rif al-ilm ẹni tí ó bá ti mọ mùdírù ọmọ mímọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n pálá oní aláìmọ̀kan ni Baba Lágége ó sì lọ tẹ̀fsírì wọn láìmọye ìgbà kó o lè kó olú rẹ̀ wọ mọ́tò wá gbọ́ tẹ̀fsírì wọn pẹ̀lú pòfẹ́sọ̀rà wà bí kílẹ̀ ń pè wọ́n tùtàsíyà rẹ̀ pẹ̀lú pòfẹ́sọ̀ ó sì jòkó tẹni tí ọlọ́jà míà ó sì gbọ́ tẹ̀fsírì láìmọye ìgbà tó sàǹfààní mẹ́. Dáadáa. Istafadta min ilmihi. Dáadáa. Zumma tunkiruhu. Kànúdù ni ẹni tó yẹ kó máa ṣàdúrà fún pé mo jàǹfààní nínú mímọ̀ rẹ̀ èèyàn lè jẹ́ aláìmọ̀kan kó sì máa ṣe tẹ̀fsírì kó ní mímọ̀ tó ti gba pòfẹ́sọ̀ wájú kó ti lẹ́gbẹ̀ẹ́ kó sì lè kó ń bẹ̀ lọlé tó padà wá ń jọ míì ẹni ó bá jẹ́ pòfẹ́sọ̀ ò ní síbẹ̀ láyé ẹ lè rí pòfẹ́sọ̀ kan tó gba jámíà àkọjá àbí dókítà kan tó gba jámíà àkọjá láyé kó jòkó ti ẹni tó já aláìmọ̀kan kára kó aláìmọ̀kan ó sì sọ̀rọ̀ mímọ̀ kọ́ wá máa ṣe mistake mímọ̀ tí ń sọ ni kọ́ wá rí pé ayíntẹ́ni ń yí òye bí ọba lè sọ fún lójú rẹ̀ pé à ń bọ̀wọ̀ rẹ̀ àfẹ́ sọ pé òye wọn kò ní padà wájọ́ mi àní àmì ilé jòkó tì so ẹ̀ka tí mo jòkó tì yẹn mi ò ní pé àìmọ̀kan ló wà lára ẹ̀ àwọn èèyàn kàyà àdàdì ìgbà tó wá tó sì jòkó tí bàbá yẹn sì ń tú ìmọ̀ kalẹ̀ lójú rẹ̀ yẹn lé jòkó náà tó wá ń jòkó tó ń sàlá àkíbárú tọ́ba ìpá làwọn àkíbárú wípé àfẹ́ sọ pé n tó wí ọ̀dà ni ọ̀bọ̀dọ̀ wájọ́ kejì tó lè fi mú ọ tó tún wà ń ó dùn mọ́ ni èèyàn jẹun bì kan ó tún wá ń jọ kejì ó tún jẹun ó jẹ kẹtọ jẹun ọ ni èmi oúnjẹ rẹ dùn ká oúnjẹ tó jẹ lẹ́ẹ̀mẹ́ta ló ní òdùn ǹgbẹ kànúdù ni wọ́n pè ọ́ aláìmúrí èèyàn ni wọ́n pè ọ́ ọ sàǹfààní mímọ̀ lára Baba Lágége ò sì múrí rẹ̀ àlùbáríkà mà wọ́n yọkù ó tiẹ̀ ti yọkù lára rẹ̀ ẹ rí pé kò báyé mu ni ọmọdún mélòó ni tó ti dàbí arúgbó dàbí àgbàlagbà gbogbo àwọn pàráfísà táwa mọ̀ lọ́dọ̀ wáyà yín abáni a máa kà wọ́n fún yín kò séyìí tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ nírò yìí pé bọ́yá nú Àbújá ni wọ́n jù wọ́n tán ti ń ṣiṣẹ́ wọ́n wọ sọ yóò bá wọn mu wọ́n wá gbádá náà dàbí ìgbà tí ń ńlá fún ló lo agbára wọn kù gbogbo ara ti wá gbogbo ara kò jọ lọ ara ọjọ lọ kò ṣeé pè láàfà wọn ò gbọ́dọ̀ wípé lè yí kọjá jámíà kódà kò kọjá jámíà ò kọjá lára rẹ̀ pálí nìkan náà ni wọ́n fún irú ẹni bí ọwá nígbà náà mú dírú ọwá ní àwọn onímọ̀ wá jòkó ti lẹ́gbẹ̀ẹ́ àwọn náà wá mìírí wọ́n náà ti bára rẹ̀ wí ebó mìírí wọ́n náà jòkó ti lẹ́gbẹ̀ẹ́ láìmọye gbà ẹ wo kí wọ́n sì máa múra rẹ̀ nú ọ̀rọ̀ àmọ́ mo wá mọ tí ń dùn wọ́n ṣe wọ́n bá Asbakiya àti Abdoliya méjèèjì ní sí Adamu ni Asbakiya àti Abdoliya méjèèjì sí Adamu ni nípa wípé akọ mọ̀ ń kí wá sì pòdúsì àwọn nùjàbá Asbakiya ń bẹ fún Sheikh Adam wọ́n sì ní Abdoliya àkọ́kọ́ ẹni ọkọ máa ń kéwú tó máa kéwú rẹ̀ tóun náà wá ń lọ tó ti dàfà tóun náà wá ń lọ sí conference mọ̀tàmáràt nílẹ̀ Lárúbáwá tí wọ́n ń pè sí conference world conference tí wọ́n ń pè tí ń lọ present nǹkan tó wà àtàfà rẹ̀ tọkọ tó máa kéwú yẹn ò sì kéwú ń bì kankan gbogbo tí ń bẹ lára rẹ̀ àfà rẹ̀ yìí ló gbé sí la òun náà ni bàbá Suglol gbogbo tí ń bẹ lára wọn Sheikh Adamu ló gbé sí wọn la àwọn Lárúbáwá wa mọ̀ wípé àfà àtọmọkéwu ni wọ́n pe Sheikh Adamu nípe àfà àgbà ní Nàìjíríà wọ́n pe Sheikh Suglol nípe àfà àgbà ní Nàìjíríà àwọn méjì tó wọ́n ń lè pàdé mbẹ̀ àfà àtọmọkéwu. Sheikh Adamu làkọ́kọ́ rú ẹ̀. làkọ́kọ́ àfà àtọkọ́ rí bẹ́ẹ̀ sọ yìí tí bàbá tiẹ̀ produce jáde nínú ọmọkéwu àkọ́kọ́ náà ni wípé kọ́kọ́ mọ ó kọ bàbá wọn mọ ṣẹ̀ṣẹ̀ mọ́ nísìn kìí tíjọ́ mélòó lọ. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó kọ́ lé kéwu wọn nísìn wàláhì mo fi Al-Qur'ani búra mọ ó kọ́ lé kéwu wọn dùn ní. ọgbọ́ ìmọ̀ ó kọ́ lé kéwu wọn di òní ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta ìwà máa ń tí bàbá rẹ ti dá sí rí
nípa ọ̀rọ̀ ìsìláàmù Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Wọ́n mú kẹ́ẹ̀tì bàbá rẹ̀ jáde. Bí fatuwa kan tí wọ́n ṣe Àbí fatuwa kan tí wọ́n ṣe rí, àbọ̀rọ̀ kan tí wọ́n dá sí láyé tá a tiẹ̀ lè mú kílípù ẹ̀jù sórí mídíà wípé àwọn bàbá mi wọ́n náà ṣerú nǹkan báyìí rí. Àwọn yìí ní ń sọ pé àwọn bàbá wọn tí Sheikh Adamu bá ń bọ̀ wá, wọ́n máa ń lè dìde pàdé Sheikh Adamu lẹ́yìn odi ni. Wọn ò tó bẹ̀ kún ó jòkó nù ìlú kí Sheikh Adamu fi wọlé wá. Nǹkó ṣe wọ́n mọ́lẹ̀. Nǹkó ṣe wọ́n mọ́lẹ̀. Wọ́n lọ pàdé Sheikh Adamu lẹ́yìn ìlú ni. Karamakumullah. Ọ̀gbọ́. Láwọn dádì tí wọn. Ọ̀gbọ́. Ọlọ́run dárí pé bàbá. Ebi lu àbókí nílùú wọn. Ó kọ lú ọ̀hún, àbókí kọ́ ló kọ lú ọ̀hún. Yóò kó lábókí lu àbókí yóò lọ pàdé Sheikh Adamu lẹ́yìn odi. Wọ́n wá tẹ̀lé Sheikh Adamu wọlé pàáfà àgbà wọ̀lú wá. Sheikh Adamu wá jókòó. Gbogbo wọn wá jókòó wájú Sheikh Adamu báyìí. Bàbá ọmọ wa ṣe ọlá mímọ́. Tó bá sọ látàn ni bàbá wa ní bàbá alágbájá ṣe Fatiha. Àwọn bàbá tí máa ṣe Fatiha táwọn Sheikh Adamu bá mo ti sọ́njú ní fún kan náà. Gbogbo wọn ni àwọn bàbá máa ṣe Fatiha ní Sheikh Adamu bá ṣe wà tán sọ̀rọ̀ tán tí gbogbo lẹ́mìí tán wọn ni wọn náà sọ sí ẹnu sọ sí odidi ọjọ́ mẹ́jọ làwọn bàbá yìí máa fi ṣàdúrà fún Sheikh Adamu wípé ó tiẹ̀ ní kébí ní ó ṣe Fatiha. La ilaha illallah. Subhana God. Kéèyàn lè gbọ́n èèyàn máa bá tàn ni wọ́n sì bá tàn wọ́n fẹ́ dojú tàn rú ni. La ilaha illallah. Ẹni táwọn bàbá wọn ṣe Fatiha lánàá tó yára mọ́ ni wọ́n ṣe sí ọgbọ́ tẹ́yìn wá nígbà náà wípé ẹ fẹ́ ṣe Fatiha lónìí ẹ ní sọ̀rọ̀ mọ́nù àbí kẹ́yìn náà faramọ́ Fatiha ẹ ní sọ̀rọ̀ nígbà ìsìlẹ̀ faramọ́ kẹ́yìn náà máa ṣe Fatiha lẹ́yìn ọmọ wọn lónìí ẹ̀yin náà rí pé ẹ̀rọ kan dá sínú ayé nìsín